Ìwé Jòhánù orí 4. Nítorí náà nígbà tí Olúwa ti mọ bí àwọn Farisí ti gbọ́ pé Jésù ń ṣe ó sì ń baptisi àwọn ọmọ púpọ̀ ju Jòhánù lọ. Ṣùgbọ́n Jésù tìkálára rẹ̀ kò baptisi bí kò ṣe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Ó fi Jùdíà sílẹ̀ ó sì tún lọ sí Gálílì. Òun kò sì lè ṣàìmá kọjá láàrin Samaria. Nígbà náà ni ó dé ìlú Samaria kan tí a ń pè ní Síkárì, tí ó súnmọ́ etí ilẹ̀ Bíríìnì, tí Jákọ́bù ti fi fún Jósẹ́fù ọmọ rẹ̀. Kànga Jákọ́bù sì wà níbẹ̀. Nítorí náà bí ó ti rẹ Jésù tán nítorí ìrìn rẹ̀, bẹ́ẹ̀ ni ó jókòó létí kànga, ó sì jẹ́ ìwọ̀n wákàtí 6 ọjọ́. Obìnrin kan ará Samaria sì wá láti fa omi. Jésù wí fún un pé, fún mi mu, nítorí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ti lọ sí ìlú lọ ra oúnjẹ. Nígbà náà ni obìnrin ará Samaria náà wí fún un pé, èé ti rí tí ìwọ tí ṣe Júù fi ń béèrè ohun mímu lọ́wọ́ mi, èmi ẹni tí í ṣe obìnrin ará Samaria? Nítorí tí àwọn Júù kì í bá àwọn ará Samaria lò pọ̀. Jésù dáhùn wí fún un pé, ìbá ṣe pé ìwọ mọ ẹ̀bùn Ọlọ́run àti ẹni tí ó wí fún ọ pé fún mi mu, ìwọ ìbá ti béèrè lọ́wọ́ rẹ̀, òun ìbá sì fi omi ìyè fún ọ. Obìnrin náà wí fún un pé, ọ̀gbẹ́ni, ìwọ kò ní nǹkan tí ìwọ fi fa omi, bẹ́ẹ̀ ni kànga náà jìn. Níbo ni ìwọ ó gbé rí omi ìyè náà? Ìwọ pọ̀ ju Jákọ́bù bàbá wa lọ bí? Ẹni tí ó fún wa ní kànga náà, tí òun tìkálára rẹ̀ mu nínú rẹ̀, àti àwọn ọmọ rẹ̀ àti àwọn ẹran rẹ̀. Jésù dáhùn ó wí fún un pé, ẹnikẹ́ni tí ó bá mu nínú omi yìí, òǹgbẹ yóò sì tún gbẹ ẹ́. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá mu nínú omi tí èmi ó fi fún un, òǹgbẹ kì yóò gbẹ mọ́ láé. Ṣùgbọ́n omi tí èmi ó fi fún un yóò di kànga omi nínú rẹ̀, tí yóò máa sun ìyè àìnípẹ̀kun. Obìnrin náà wí fún un pé, ọ̀gbẹ́ni, fún mi ní omi yìí kí òǹgbẹ kí ó má ṣe gbẹ mí, kí èmi kí ó má wá fa omi níhìn-ín. Jésù wí fún un pé, lọ pe ọkọ rẹ kí o sì wá síhìn-ín. Obìnrin náà dáhùn wí fún un pé, èmi kò ní ọkọ. Jésù wí fún un pé, ìwọ wí rere pé èmi kò ní ọkọ, nítorí tí ìwọ ti ní ọkọ 5 rí, ẹni tí ìwọ sì ní nísinsìnyí kì í ṣe ọkọ rẹ. Ìwọ sọ òtítọ́ ní èyí nì. Obìnrin náà wí fún un pé, ọ̀gbẹ́ni, mo wòye pé wòlíì ni ìwọ ń ṣe. Àwọn bàbá wa sìn lórí òkè yìí, ẹ̀yin sì wí pé Jerúsálẹ́mù ni ibi tí ó yẹ láti máa sìn. Jésù wí fún un pé, gbà mí gbọ́, obìnrin yìí, wákàtí náà ń bọ̀ nígbà tí kì yóò ṣe lórí òkè yìí tàbí Jerúsálẹ́mù ni ẹ̀yin ó máa sin bàbá. Ẹ̀yin ń sin ohun tí ẹ̀yin kò mọ̀, àwa ń sin ohun tí àwa mọ̀, nítorí ìgbàlà ti ọ̀dọ̀ àwọn Júù wá. Ṣùgbọ́n wákàtí ń bọ̀, ó sì dé tán nísinsìnyí, nígbà tí àwọn olùsìn tòótọ́ yóò máa sin bàbá ní ẹ̀mí àti ní òtítọ́, nítorí irú wọn ni bàbá ń wá kí ó máa sin òun. Ẹ̀mí ni Ọlọ́run, àwọn ẹni tí ń sìn kò lè ṣe aláìsìn ní ẹ̀mí àti òtítọ́. Obìnrin náà wí fún un pé, mo mọ̀ pé Mèsáyà ń bọ̀ wá tí à ń pè ní Kristi. Nígbà tí òun bá dé, yóò sọ ohun gbogbo fún wa. Jésù wí fún un pé, èmi ẹni tí ń bá ọ sọ̀rọ̀ yìí li òun. Lórí èyí ni àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ dé. Ẹnu sì yà wọ́n pé ó ń bá obìnrin sọ̀rọ̀. Ṣùgbọ́n kò sí ẹnìkan tí ó wí pé, kí ni ìwọ ń wí, àbí kí ni ìwọ ń wá, tàbí èṣe tí ìwọ fi ń bá a sọ̀rọ̀. Nígbà náà ni obìnrin náà fi ládùúgbò rẹ̀ sílẹ̀,
ó sì mú ọ̀nà rẹ̀ pọ̀n lọ sí ìlú. Ó sì wí fún àwọn ènìyàn pé, ẹ wá wo ọkùnrin kan, ẹni tí ó sọ ohun gbogbo tí mo ti ṣe rí fún mi. Èyí a lè jẹ́ Kristi náà. Nígbà náà ni wọ́n ti ìlú jáde, wọ́n sì tọ̀ ọ́ wá. Láàrin èyí, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ń rọ̀ ọ́ wípé, Rábà, jẹun. Ṣùgbọ́n ó wí fún wọn pé, èmi ní oúnjẹ láti jẹ tí ẹ̀yin kò mọ̀. Nítorí náà ni àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ń bi ara wọn léèrè wípé, ẹnìkan mú oúnjẹ wá fún un láti jẹ bí? Jésù wí fún wọn pé, oúnjẹ mi ni láti ṣe ìfẹ́ ẹni tí ó rán mi àti láti parí iṣẹ́ rẹ̀. Ẹ̀yin kò wá wípé ó kù oṣù 4, ìkórè yóò sì dé. Wò ó, mo wí fún yín, ẹ gbé ojú yín sókè kí ẹ sì wo oko, nígbà tí wọ́n bá ti funfun fún ìkórè náà. Ẹni tí ń kórè ń gba owó ọ̀yà, ó sì ń kó èso jọ sí ìyè àìnípẹ̀kun, kí ẹni tí ó ń fúrúgbìn àti ẹni tí ń kórè lè jọ máa yọ̀ pọ̀. Nítorí nínú èyí ni ọ̀rọ̀ náà fi jẹ́ òtítọ́. Ẹnìkan ni ó ń fúrúgbìn, ẹlòmíràn ni ó sì ń kórè rẹ̀. Mo rán yín lọ ìkórè ohun tí ẹ kò ṣiṣẹ́ lé lórí. Àwọn ẹlòmíràn ti ṣiṣẹ́, ẹ̀yin sì wọ inú iṣẹ́ wọn lọ. Ọ̀pọ̀ àwọn ará Samaria láti ìlú náà wá sì gbà á gbọ́ nítorí ọ̀rọ̀ obìnrin náà. Ó jẹ́rìí pé ó sọ ohun gbogbo tí mo ti ṣe fún mi. Nítorí náà, nígbà tí àwọn ará Samaria wá sọ́dọ̀ rẹ̀, wọ́n bẹ̀ pé kí ó bá wọn jókòó. Ó sì gbé ibẹ̀ ní ijọ́ 2. Àwọn ọ̀pọ̀lọpọ̀ sì gbà á gbọ́ nítorí ọ̀rọ̀ rẹ̀. Wọ́n sì wí fún obìnrin náà pé, kì í ṣe nítorí ọ̀rọ̀ rẹ̀ ni àwa ṣe gbàgbọ́, nítorí tí àwa tìkálára wa ti gbọ́ ọ̀rọ̀ rẹ̀, àwa sì mọ̀ pé nítòótọ́ èyí ni Kristi náà, olùgbàlà aráyé. Lẹ́yìn ijọ́ 2, ó sì ti ibẹ̀ kúrò lọ sí Gálílì, nítorí Jésù tìkálára rẹ̀ ti jẹ́rìí wípé wòlíì kì í ní ọlá ní ilẹ̀ òun tìkára rẹ̀. Nítorí náà, nígbà tí ó dé Gálílì, àwọn ará Gálílì gbà á, nítorí tí wọ́n ti rí ohun gbogbo tí ó ti ṣe ní Jerúsálẹ́mù nígbà àjọ. Nítorí àwọn tìkálára wọn lọ sí àjọ pẹ̀lú. Bẹ́ẹ̀ ni Jésù sì tún wá sí Kánà ti Gálílì, níbi tí ó gbé sọ omi di wáìnì. Ọkùnrin ọlọ́lá kan sì wà, ẹni tí ara ọmọ rẹ̀ kò dá ní Kapanaomu. Nígbà tí ó gbọ́ pé Jésù ti Jùdíà wá sí Gálílì, ó tọ̀ wá, ó sì bẹ̀ kí ó lè sọ̀kalẹ̀ wá kí ó mú ọmọ òun lára dá, nítorí tí ó wà ní ojú ikú. Nígbà náà ni Jésù wí fún pé, bí kò ṣe ẹ̀yin bá rí àmì àti iṣẹ́ ìyanu, ẹ̀yin kì yóò gbàgbọ́ láé. Ọkùnrin ọlọ́lá náà wí fún pé, Olúwa, sọ̀kalẹ̀ wá kí ọmọ mi kí ó tó kú. Jésù wí fún pé, máa bá ọ̀nà rẹ lọ, ọmọ rẹ yè. Ọkùnrin náà sì gba ọ̀rọ̀ tí Jésù sọ fún un gbọ́, ó sì lọ. Bí ó sì ti ń sọ̀kalẹ̀ lọ, àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ pàdé rẹ̀, wọ́n sì wí fún un pé ọmọ rẹ̀ yè. Nígbà náà ni ó béèrè wákàtí tí ó bẹ̀rẹ̀ sí í sàn lọ́wọ́ wọn. Wọ́n sì wí fún un pé lí àná ní wákàtí 7 ni bà náà fi sílẹ̀. Bẹ́ẹ̀ ni bàbá náà mọ̀ pé ní wákàtí kan náà ni. Nínú èyí tí Jésù wí fún un pé ọmọ rẹ̀ yè, òun tìkálára rẹ̀ sì gbàgbọ́, àti gbogbo ilé rẹ̀. Èyí ni iṣẹ́ àmì kejì tí Jésù ṣe nígbà tí ó ti Jùdíà jáde wá sí Gálílì.